Yorùbá máa ń lo òròmọdìyẹ láti ṣẹ́gun ọ̀tá. Yorùbá máa ń lo òròmọdìyẹ láti rẹ́yìn odì. Yorùbá máa ń lo òròmọdìyẹ láti bọ́ lọ́wọ́ ayé. Yorùbá máa ń lo òròmọdìyẹ láti bọ́ lọ́wọ́ amọ́niṣe ni, afàìmọ́niṣe ni, àtàwọn aṣenitán tí bá ní dárò. Báwo ni Yorùbá ṣe máa ń lò ó? Tó bá wá di èyí, ó rí i pé àwọn ọmọ yìí máa tẹ̀lé káàkiri, wọ́n máa ń tẹ̀lé káàkiri. Àwọn bàbá wa jọ̀hún àná, wọ́n wàá sọ adìyẹ, wọ́n sọ òròmọdìyẹ tó sọnù lẹ́yìn ìyá ẹ̀. Èso kan ń bẹ tí wọ́n máa ń pè léso ejìrìn. Wọ́n bá ti léso ejìrìn báyìí, yóò lanu kàkàkàkà báyìí, yóò lanu kàkàkàkà báyìí. Òun ni wọ́n máa wá kó lé lórí nínú agbada, wọ́n á wá jó, wọ́n á wá pò lọ́ṣẹ. Ọṣẹ yẹn ni wọ́n á máa fi wẹ̀. Tó bá ṣe é, láṣẹ Elédùmarè, wàá bọ́ lọ́wọ́ ogun ayé. Wàá rẹ́yìn odì, wàá ṣẹ́gun ọ̀tá. Wọ́n á ní bàbá, a mọ̀ pé ní package product fún back to sender tó dájú. Back to sender mẹ́ta ló wà lórí nílé iṣẹ́ rẹ̀, wọ́n fẹ́ máa bá ventures tó jẹ́ package product. Ìkan ń bẹ 50,000, ìkan wà 70,000, ìkan ń bẹ tó jẹ́ 200,000 là ń ta. Arápá nìka, òkòkò nìka, ìka nìka, àjàkáyé. Iṣẹ́ ńlá mọ̀ nífa. Iṣẹ́ ńlá nífa. Mo fẹ́ pè mí sí nọ́mbà yìí 08065636184.